Good afternoon, my people. Welcome back to my channel. How are you? How you doing? Yes, I bring another gist for you this evening. Please, if you are new on my channel, can you please go straight to that notification bell and subscribe so that whenever I post a gist, you can get it. So subscribe, like, and share. To my whole subscribers, I said thank you. Thank you for your love towards my video. I really appreciate you. God bless you all. Kábíyèsí wa ni o. Wọ́n gádà gbogbo àwọn ìyàwó wọn. Wọ́n dẹ̀ sọ fún wọn pé gbogbo wọn náà lẹ́wà. Gbogbo wọn náà beautiful. Gbogbo wọn náà yékébù. Gbogbo wọn náà wà pa. Wọ́n ní kó má kí gbogbo nǹkan táwọn èèyàn ń sọ o. Wọ́n ní nǹkan tí Queen Naomi fi yàtọ̀ ni pé àwọn ni first love àwọn. Wọ́n ní so nǹkan tí Queen Naomi fi yàtọ̀ nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n àwọn yòókù àwọn love wọn equally. Pé gbogbo wọn dẹ̀ ló rẹwà, gbogbo wọn ló fine, gbogbo wọn ló beautiful. Wọ́n ní kó má ro ìròkúrò nínú wọn o. Wọ́n ní gbogbo wọn làwọn love. Wọ́n ní ṣé wọ́n mọ̀ pé Queen Naomi àwọn ni first love Queen Naomi. Wọn ò ní boyfriend rí. Ìgbà táwọn pàdé wọn, àwọn ni first love wọn. Pé so wọ́n rò pé àwọn nífẹ̀ẹ́ wọn nínú ọkàn wọn kó má máa rorokúrò. Kábíyèsí wá sọ fún wọn pé kí wọ́n máa tara wọn síta. Kó má lọ sanwó fáwọn blogger láti máa blog ara wọn. Wípé kán nífẹ̀ẹ́ ara wọn. Wípé wọn ò mọ réèyàn tí Queen Naomi jẹ́ ni. Wípé Queen Naomi ò ní time fún gbogbo rubbish. Ṣé àmọ́ pé mò ń sọ fún yín? Àwọn tí wọ́n rè pé Queen Naomi ò ráyè rárá. Ṣé rí báwa ṣe ń sọ̀rọ̀ Queen Naomi? Kì í ṣe pé bóyá mo mọ Queen Naomi, mi ì mọ Queen Naomi rí. Mi ò kàn like kéèyàn máa cheat èèyàn ni. Téèyàn bá cheat èèyàn, mo lè jàkú síbẹ̀. Kò ń ṣe pé bóyá mo mọ Queen Naomi rí àbí anything. Queen Naomi ò dẹ̀ mọ any blogger. Wọ́n ń ṣe tí wọ́n ní. Ẹ wo gbogbo àwọn blogger bí irú Mariam ṣe lọ ń sanwó fáwọn blogger tó ń blog Queen Naomi, tó ń blog ìyá Queen Naomi. O kàn ń waste owó ẹni because later àwọn blogger tó lọ ń kówó fún yẹn, they are coming for you. So kábíyèsí sọ fún wọn kó má kówó wọn lọ fún blogger o. Kó má waste owó wọn o. Agbọ́ ni o, gist ni o. Kábíyèsí ní ṣé wọn mọ̀ ipá ara wọn non-disgrace bó ṣe ń lọ báwọn blogger yìí. Wípé àwọn wà gentle, wípé bá wọn ò take nonsense. Pé so kó má ṣe irú nǹkan báyẹn mọ́. Kán stop ẹ̀. Èyí tó bá ń ṣe láàrin ara wọn kán stop ẹ̀. Kábíyèsí tún tẹ̀síwájú wọ́n ní ẹni tó bá fẹ́ lọ máa bá Queen Naomi ṣe competition wọ́n ló máa parẹ́ ẹ̀ ni o. Wọ́n ní because Queen Naomi ẹwà ẹ̀ yàtọ̀ nínú gbogbo obìnrin. Wípé so kán mọ̀ wọn ara wọn. Kán má ṣe competition pẹ̀lú Queen Naomi. Kán jókòó ara wọn jẹ́jẹ́. Kán jókòó ara wọn jẹ́jẹ́. Kán dẹ̀ má sanwó fún blogger mọ́. Kán má lọ para wọn dànù. Kábíyèsí tún tẹ̀síwájú pé gbogbo wàhálà tó ń kóra wọn, tó ń kó bára wọn lórí ọ̀rọ̀ Queen Naomi. Wípé kò lè bí nǹkan kan fún wọn ju wàhálà lọ àti ìdààmú. Wípé ìwọ náà wò, ṣé Ọlọ́run dá wa equally ni? Ọlọ́run ò dá wa equally, ó dá wa láwòrán ara ẹ̀ níbọ̀, ó dá wa yàtọ̀. Ó fọ́ọ̀mù wa yàtọ̀. Ẹlòmíì kúrú, ẹlòmíì ga, ẹlòmíì sanra, ẹlòmíì tínrín, ẹlòmíì ó yọ̀dí, ẹlòmíì ọyàn ló kún sí. Ọlọ́run dá wa yàtọ̀ ni. Bọ́lọ́run ṣe dá Queen Naomi kò dá ogbó yín bẹ́ẹ̀. Nǹkan tí kábíyèsí ń sọ fún wọn nìyẹn. Kábíyèsí tẹ̀síwájú pé ó ti sú àwọn káwọn máa rí àwọn obìnrin kan máa bára wọn jà. Wọ́n láwọn ò láìkẹ́ rárá. Wọ́n ní so kan stop gbogbo rádaràda yẹn, àwọn ò tiẹ̀ fẹ́ rí mọ́. Gbogbo ìjà ìranù tán máa ń jà yẹn. Wípé kan stop ẹ̀ páwọn ò fẹ́ rí mọ́. Kábíyèsí ní ìkọ̀kọ̀ nínú wọn tí ò bá gbọ́rọ̀ Queen Naomi rí. Bí òun ṣe máa ń sọ pé òun nífẹ̀ẹ́ Queen Naomi. Bí òun ṣe máa ń sọ pé first love òun ni Queen Naomi. Wípé kan nawọ́ sókè. Wọ́n ní kò sí kankan tó nawọ́ sókè nínú wọn. So wọ́n wá ní so kí wá ló dé? Tẹ́ ẹ̀ fira yín lọ́kàn balẹ̀. Tẹ́ ń gbé ọ̀rọ̀ Queen Naomi tẹ́ ń gbé sẹ́mi yín tẹ́ fẹ́ kú. Wọ́n ní bí olórí Rónkẹ́ ṣe gba ọ̀rọ̀ lẹ́nu kábíyèsí nìyẹn. Ipò náà ti sọ fún wọn tẹ́lẹ̀ pé wọn ò gbọ́ ni. Ipò náà ti sọ fún wọn pé kán mind business wọn.
ẹni tẹ́ kúkú ń rojọ́ ẹ̀ kò lé yín, kò ní yín lára, kò ṣe anything fún yín, ó fi yín sílẹ̀ sáàyè yín ni. So kí wá lórí tẹ́ wá nira yín lára, tẹ́ ń gbé ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ ẹ gbé, tẹ́ ń gbé sẹ́mi, tẹ́ ń gbẹ́mi ara yín gbóná. Olórí Ronke sọ fún ẹ pé ẹ bá lọ ń sanwó fún blogger, wọ́n máa fi yín jẹun ni, blogger máa fi yín jẹun ni. Ẹ gbà yí pé ẹbí kan náà ni wá, àti pé ń gbé ta o kò má tà. Ẹ jókòó síbi tọkọ yín bá fi yín sí. Ọkọ tó dáa lẹ́fẹ́, ọkùnrin tó dáa lẹ́fẹ́, ọkùnrin tó nífẹ̀ẹ́ yín lẹ́fẹ́, ọkùnrin tó jẹ́ pé ó ṣe é mú yangàn lẹ́fẹ́. So kí wá lóde tẹ wá ń wọ́rí ara yín. Queen Ronke ní tó bá jẹ́ pé oníjọ̀gbọ́n ní Queen Naomi ní ìsìn òun ò ní mọ nǹkan tó ń fẹ́ sọ. Ó ní ṣùgbọ́n Queen Naomi ò ní yín lára, kò bá yín jà, kò dá sí yín, jẹ́jẹ́ ló ń lọ. So kí wá ní wàhálà tó wá bá yín? Kí ni wàhálà tó bá yín gangan? Ṣé ẹ rí Mariam àti Ashley ní problem? Ṣé ẹ mọ̀ pé Tèmítọ́pẹ́ àti Tóbi wọ́n ń fa wàhálà, ṣùgbọ́n Ashley yìí àti Mariam àwọn gangan ní problem ta ni. Àwọn ní problem o. Gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ yìí àwọn ló dálé lórí. So olórí Ronke sọ fún wọn pé kán jẹ́ kí peace reign, kán má gba èṣù láàyè, kán gba kábíyèsí láàyè, kán fún wọn ní yí àtẹ̀yẹ tí kábíyèsí deserve. So èyí tí mo tún gbọ́ tí mo tún ní kí n mú wá fún yín ni o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Please share and like and subscribe to my channel. God bless you.